aláìnítìjú ni wọ Monimons. O ní tìjú, o ní ọpọlọ, o ní orí, o ní làákàyè, o ráyé wá tí ẹ dẹ̀ ti bàjẹ́ pẹ̀lú ọjọ́ orí ẹ at your age. O ń ta panda, o ń gbégẹ̀ síta, o rọmọ bí láyé, o ń gbégẹ̀ síta. Ìyẹ́ ẹ̀wọ̀n kíkú ewu ọmọ lórí ìgbésí ayé ẹ, o ń gbójú síta. O mọ̀ pé yẹ aṣọ ẹ̀há ló yẹ kó máa wọ̀ kiri. O mọ̀ pé wọ bó ṣe wà ipò yẹ kó gbójú síta. Tí bó ṣe ń gbójú síta tó ń ba business àwọn oní business jẹ́, tó bá fẹ́ address yẹ, kí ni wọ́n fẹ́ sọ? Wọ́n ò lè pè é ní Mrs. now, àbí kí ni wọ́n fẹ́ pè é? Wọ́n ò dẹ̀ lè pè é ní ìyá alágbájá. Ó ti yàgùn oríire, ó yàgùn ẹ̀mí gígùn, ó yàgùn àlàáfíà, ó ti yàgùn ọmọ. O ò dẹ̀ rí ayé wá. Kò yẹ kó gbójú síta. Sórí nígbà tí màmá tèmi wojú Olúwa, nígbà tí ìyá mi wojú Olúwa, má jẹ́ kí n sọ àṣírí yẹn fún ẹ. Sórí ìgbìyànjú ìyá mi nígbà t'Ọlọ́run máa fún lọ́mọ, Ọlọ́run fún lọ́mọ alálùbáríkà ní straight. Sórí ìtàn ìgbésí ayé mi speaks a lot about ìrìn àjò ìyá mi nígbà tí ò tí ì rọ́mọ bí. Ó fi hàn pé nígbà tí ìyá mi ò tí ì rọ́mọ bí tó ń sáré kiri nínú ayé bí àgàn, ó fi hàn pé ìyá mi ò bá yé aláyé jẹ́. Ìyá mi ò rí ọmọ ọlọ́mọ tó gbọ́jà sílẹ̀ kí ìyá mi bà jẹ́. Ẹ̀yin tèmi ẹ ti ń gbọ́ nǹkan tí Lizzy Anjorin tí ó ti ń sọ nípa Monimons àti ìyá rẹ̀ tó ní wípé ó ní inú ìtìjú ló yẹ kí ìyá rẹ̀ máa wà. Ó dé fi pẹ̀lú rẹ̀ wípé ó ní Monimons wípé kò tí ì bímọ, wípé àrí ọmọ bí rẹ̀ ló yẹ kí òun gbajúmọ̀. Ó ní instead of that, ó ní àwọn pàǹdùkú tó ń tà kiri ni ó ń ṣe ayédèrú rẹ̀. Ẹ̀yin èèyàn wa kí ló ń ṣẹlẹ̀ ní industry báyìí? Ẹ jẹ́ ká gbọ́ fídíò tó kù, ẹ jẹ́ ká wo fídíò tó kù. Ìyá mi ò rí ọmọ ọlọ́mọ tó ń ga kí ìyá mi kún wọn lọ́wọ́ pé kó ṣubú. Ìyá mi ò rí ọjà ọmọ kékeré tó ń là nínú ayé kí ìyá mi gbé ṣubú. Òun lọ́lọ́run fi wá rẹ̀ ìyá mi lẹ́kún pẹ̀lú ọmọ tó lókìkí, tó lálùbáríkà, tó ráyé wá. Lọ́gbù ìgbésí ayé mi dáadáa wá rí pé ìgbésí ayé mi perfect. Mo wáyé, mo bá wọn bímọ, mo bá wọn lọ́kọ, mo bá wọn lówó, mo bá wọn lókìkí, mo bá wọn jẹ́yàn. Kí nìyàn wálé ayé wá ṣe tí mi ò rí ṣe sí dáadáa? Gbogbo ẹ̀ ni mo rí ṣe sí dáadáa. Ìtumọ̀ ni wípé nígbà tí Ọlọ́run dán ìyá mi wò gẹ́gẹ́ bí ẹni tó ń wojú Olúwa, ìyá mi ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, kò fi condition ẹ̀, kò fi bá yé àwọn èèyàn jẹ́. Monimons tó bá lọ ra ọmọ lẹ́nu bíi Fàrídà, ọmọ yẹn ló sì máa ṣekú pa ẹ́. Tó ń bá bẹ́ẹ̀ gbé sórógéètì lẹ́nìí, ọmọ sórógéètì yẹn ló sì máa ṣekú pa ẹ́. Kò sí nǹkan tó ní ṣe pẹ̀lú ọmọ ọlọ́mọ, àbọ̀ ọmọ tó bẹ́ẹ̀ gbé, àbọ̀ lọ ṣe kíní. Táyé bá kí ẹ kó oríire lẹ́nìí, oríire yẹn ló máa ṣekú pa ẹ́.